ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe ẹgbẹ́ yẹ̀wò mo wí ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. Ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. Ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ọ̀pọ̀ ló jẹ́ ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. Ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. Ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. Ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. Ẹ káàbọ̀ sí orí ètò ẹgbẹ́yẹ̀wò ẹ̀yin aráalé níbikíbi tí ẹ ti ń wò wá ní orí ètò náà la wà ní iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde tí a wà ní ìkànnì 100 lórí ẹ̀rọ ti StarTimes a tún wà lórí àwọn ẹ̀rọ ayélujára káàkiri. Ètò ẹgbẹ́yẹ̀wò náà ni a wà lórí ètò lẹ́ni abala kejì ohun tí a dáwọ́lé ní ọ̀sẹ̀ tó kọjá nípa ti àgbéyẹ̀wò àwọn ibi tí ìjọba Bọ́lá Tinubu bá iṣẹ́ dé ní orílẹ̀-èdè yìí. Ẹ mọ̀ pé a lè parí ẹ̀ lọ́sẹ̀ tó lọ a tún máa tẹ̀síwájú. Amòfin mi wọ́n tún ti padà dé sí orí ètò ní ọ̀sẹ̀ yìí. Amòfin Moruf Balógun ẹ káàbọ̀. Ẹ ṣe tá à ń pè yín gbogbo ìgbà tẹ́ ń yọjú o. Ẹ sọ pé wàhálà wa pọ̀ ẹ ṣe púpọ̀ gan ni. Gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lórí ètò ẹ jẹ́ á kàn sókè lọ́hùn kí a gbọ́rọ̀ láti ẹnu àwọn onígbọ̀wọ́ ètò yìí àwọn iléeṣẹ́ ìfọṣẹ ti SureClean. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sórí èkútò ẹ jẹ́ ká mọ̀ tẹ̀síwájú torí a ò rọ́jọ́ mú ṣùlókùn. Amòfin Moruf Balógun ní ọ̀sẹ̀ tó kọjá àti bójú wo ọ̀rọ̀ nípa ìṣàkóso ọ̀rọ̀ nípa òfin àti ọ̀rọ̀ nípa ètò ààbò. Lọ́sẹ̀ yìí ẹ jẹ́ á wo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu bó ló ṣe rí. Ẹ ṣé olótù a kí àwa tí a jọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí ní ọ̀sẹ̀ tó kọjá a fi ìgbàlérò èrò ọkàn wa nǹkan táwa rò gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tó ń fẹ́ ìdàgbàsókè fún ìlú yìí lórí àwọn ẹ̀ka kọ̀ọ̀kan tí n bá gbàgbé a sọ nípa ẹ̀ka ìdájọ́ a sọ nípa general administration ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tá a bá ní ká wo eléyìí tí ẹ béèrè yìí nípa ọrọ̀ ajé kọ́ lẹ béèrè economy ṣe rí economy ọrọ̀ ajé tẹ̀yìn sọ yẹn àwọn nǹkan kan wà tó máa bí economy ọrọ̀ ajé tó lálàáfíà alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ ààbò a sọ fún wa pé tí ò bá sí ààbò ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí a ní àwọn tó fẹ́ wá dókòwò ní Nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ tí wọ́n kì í ṣe ọmọ Nàìjíríà tí wọ́n máa wá láti òkè òkun wọ́n wá ń gbọ́ ìròyìn pé Boko Haram ní Nàìjíríà ó ṣe báyìí terrorist ní Nàìjíríà ó ṣe báyìí ǹjọ́ máa wá wọn ò ní lè wá àbí wọ́n tiẹ̀ ń gbọ́ wípé àwọn kan kàn lọ síbi kan wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yìnbọn ìjọba ò àti ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ so ọrọ̀ ajé tẹ̀ ń sọ yẹn kì í ṣe nǹkan tó pa nǹkan pé déédéé wá pé ní orílẹ̀-èdè yìí o ọrọ̀ ajé lálàáfíà o kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àwọn kankan wà lábẹ́lẹ̀. àwọn èròjà bíi téèyàn bẹ́ẹ̀ fẹ́ kọ́lé ni a ṣáà ṣe foundation. bẹ́ẹ̀ni. tí ò bá ti sí àwọn foundations yẹn ń bẹ̀ kò sí oye owó tẹ́ ẹ lè máa kó sínú economy kò lè yọ. kẹ́ ẹ lọ kó àwọn tó gbárí jù nílùú yín pé ẹ bá wa máa wò ẹ̀tàn náà ẹ máa wo ọrọ̀ ajé yìí lọ́sàn-án lóru ẹ má sùn ìran ni torí pé àwọn èròjà tó yẹ kó jẹ́ èròjà ìpìlẹ̀ kò sí ńbẹ̀
èmi náà lè wò pé wọ́n ní ọjà kan wà ń bẹ̀ yẹn wọ́n ń tajà ń bẹ̀ tá a bá lọ rajà tá a bá tajà ń bẹ̀ nígbà tá a máa débẹ̀ a gbọ́ pé àwọn olè ń dáná ń bẹ̀ jẹ́ a máa lọ bẹ̀. ẹ padà lé ni. bó ṣe rí nìyẹn so ọrọ̀ ajé yìí ó nílò kí ètò ààbò kó kún un lọ́wọ́ kó tó lè ṣe rere. kó tó lè ṣe rere bákan náà ó nílò ẹ̀ka ìdájọ́ tó múná tí ò ní mọ̀ pé taná mú wá síwájú mi ṣé ẹni wà níjọba ni àbí ẹni tí ò sí níjọba ṣé bọ̀rọ̀ kìíní ni àbí mẹ̀kúnnù ṣé pupa ni àbí dúdú ìyẹn náà wà ń bẹ̀ torí wípé ẹ lè sọ̀rọ̀ ọrọ̀ ajé tẹ́ ẹ bá sọ̀rọ̀ ilé ẹjọ́ contract ni owó ṣíṣe àyànjú a máa wà tá a máa lókè ó yá nílé ẹjọ́ ká lọ yanjú ẹ̀ tá a bá délé ẹjọ́ tí ẹni bá ló lọ pé ilé ẹjọ́ bíi báyìí tá a bá débẹ̀ wọ́n máa ń ṣègbè lẹ́yìn fún àwọn ọmọ kọ́ńtírì wọn ni wọn ní wá o wọ́n á wò pé táwọn bá tiẹ̀ tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ kò sí àǹfààní kò sí ìdánilójú pé tá a bá lọ sílé ẹjọ́ a máa rí ìdájọ́ gbà yàtọ̀ sí yẹn náà bí ilé ẹjọ́ Nàìjíríà a ní àwọn ọ̀rẹ́ nílùú òkè ìjọ kan à ń sọ̀rọ̀ èmi àti ọ̀rẹ́ mi kan tó wà ní UK ó wá ń béèrè pé tá a bá bẹ̀rẹ̀ ẹjọ́ ní Nàìjíríà láti High Court ilé ẹjọ́ gíga a kúrò ń bẹ̀ a lọ sí Kòtẹ́milọ́rùn Court of Appeal a wá lọ Àbújá Supreme Court pé a tó ọdún mélòó tá a máa fi rìnrìn yẹn mo ní tó bá yẹ pé ọ̀rọ̀ ilẹ̀ ló bá lọ well bóyá káge kúrú tán wàá fi 20 years rìn bẹ́ẹ̀ ni ibi táwa wà nìyẹn nǹkan tá a rí là ń sọ yẹn tó bá yẹ pé ọ̀rọ̀ buying and selling ló bá lọ pé breach of contract ló bá lọ tó bá máa fi lọ ọdún mẹ́rìnlá ṣá tọ́lọ̀ ń bá ẹ ṣe débi wípé at times tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ ẹjọ́ láti ilé ẹjọ́ gíga ẹ bá máa fi dé Kòtẹ́milọ́rùn tó bá yẹ pé àwọn mẹ́wàá ni wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ yẹn mẹ́jọ nínú wọn á ti fẹ́ kú tó látara àsìkò tó ti máa lọ látara oríṣiríṣi nǹkan tó ti máa ṣẹlẹ̀ tí ò ní jẹ́ kí ìjẹ́jọ́ yẹn kó jẹ́ ní kíákíá. gbogbo eléyìí náà ló sì ń ṣàkóbá fún gbogbo eléyìí èròjà ọrọ̀ ajé tẹ̀ sọ yẹn náà ni. bákan náà a ní ìdí àwọn ṣẹ́rí tá a bá ń ṣòṣèlú àwọn ipò kan wà tó yẹ wípé a lè wí pé nígbà tá à ń lọ tá à ń bọ̀ tá à ń díje tá à ń campaign òun ló gbé àsíá ẹgbẹ́ wa dání o ẹja fún kó lè rí nǹkan jẹ o àwọn púpọ̀ tó yẹ pé wọn ò tiẹ̀ gbọ́dọ̀ gbóòórùn òṣèlú àwọn tó yẹlẹ gbọ́dọ̀ fún wọ́n jọmọ ìlú yín o wọn ò jọmọ ìlú yín o pupa ni wọ́n o dúdú ni wọ́n o obìnrin ṣé wọ́n ti qualify ṣé wọ́n ti ní ọgbọ́n àwọn tán mojú ògùn tí wọ́n lè pa bìnírè bẹ́ẹ̀ ni ló fi ní kẹ́ ẹ fún àwọn tí wọ́n máa wà ní ètò ọrọ̀ ajé tẹ́ ẹ bá lọ fi wípé àwọn tó bá gbà sí alẹ́ fẹ́ ṣe síbẹ̀ ètò ajé awolulẹ̀ akùnnílé akànlejò àwọn mẹ̀kúnnù abùgbèta amàlùgbà tó yẹ pé ìjọba yóò tiẹ̀ sí bẹ̀ so gbogbo àwọn eléyìí ni ń ṣàkóbá fún ètò ọrọ̀ ajé ẹ ṣé pọ̀ ní báyìí ẹ jẹ́ á kọjá sí orí ètò ẹ̀kọ́ wọn ní orílẹ̀-èdè tàbáwùjọ tí àwọn èèyàn bẹ̀ ò bá lẹ́kọ̀ọ́ irú àwùjọ bẹ́ẹ̀ àwọn Yorùbá náà máa ń pálówe pé ọmọ tá a bá kọ́ ni ó gbé ilé tí a bá kọ́ wọn ó gbé ta bó o lẹ ṣe wo ètò ẹ̀kọ́ wa. ṣe rí ètò ẹ̀kọ́ tẹ́ ẹ mẹ́nubà yẹn ó dẹ̀ ṣe mí láàánú pé nǹkan tí n fẹ́ sọ kò ẹ ní sàmọ́nì tá a wà ó yẹ ká ti kọjá stage yẹn a wà ní Nàìjíríà nígbà tí àjọ JAMB gbé èsì àwọn tó ṣèdánwò jáde ìyẹn gan táàrẹ bá gbọ́ result yẹn ààrẹ ò need anybody fún advice mọ́ pé ipò wo ní ètò ẹ̀kọ́ dé ìyẹn ti tó nígbà tó ọmọ ọgọ́rùn-ún bá ṣèdánwò tó yẹ wípé tipátipá láti àbà ó yẹ kí ààrẹ mọ̀ wípé there is fire on the mountain níbi láti tẹ́ ẹ bá àwọn tó yẹ kó wà nílé ìwé ń sìn bá a ṣe ń sọ báyìí àbí àwọn tí wọ́n wà nílé ìwé wọ́n kàn wà ń bẹ̀ ni o student lẹ rí ẹ̀rẹ́kọ̀ ẹ kàn máa rí pé ilé ìwé kúmbìtà tó bá yẹ pé àwọn ọkùnrin yahoo ni wọ́n ń ṣe tó wà ẹ rí ọmọ tó wà 100 level ọkùnrin ó ń lo Lexus ó ń lo ẹ̀rọ fóònù tó ń tà ní 1.2 million ẹ rí àwọn obìnrin alalẹ́ àwọn yẹn á ti kàtíkè wọ́n ti
èmi àti yín mọ̀ pé nǹkan táwọn ọmọ yìí ń ṣe nílé ẹ̀kọ́ ni so student la rí ààrẹ kọ́ lára wọn ìkọ́ sọ fún mi níjọ́ kan pé ó pè mí kí n jẹ́ non tiktoker ju kí n jẹ́ professor ní yunifásitì lọ bẹ́ẹ̀ ni ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ sọ fún mi pé kí ni èló ni salary professor kí ni professor lè kọ́ 3 bedroom flat láàrin ọdún 5 pé tẹ́ ẹ bá wà ní tiktok lọ́ọ̀yà tẹ́ ẹ bá ti ní láàrin oṣù kan nàìjíríà yìí àwa tá a wà nípò olórí ẹja gbọ́ o a tún fi àsìkò yìí rọ̀ ìjọba nínú àwọn nǹkan tí kíjọba mú tó ní wípé gbogbo àwọn nǹkan tó ń jẹ́ kí àwọn ọ̀dọ́ máa ní interest nínú education social media wà ńbẹ̀. ṣùgbọ́n àwọn ìlú ọba ní ìlú òkèèrè tí wọ́n ti ń ṣe social media yìí ó ń ran ètò ọkọ̀ tí wọ́n lọ́wọ́. ṣé rí wọ́n control ẹ̀ ni wọ́n ní òfin àti ìlànà ní nàìjíríà àwa kan tú lẹ̀ ni àwọn òfin tá a ní cybercrime prohibition and prevention act tá a ní òfin yẹn ò tó tẹ́ ẹ bá wò ọ̀dọ́ kí ni age tó gbọ́dọ̀ fi wà lórí social media pé o fẹ́ jẹ́ tiktoker kí ni age yẹ ṣé ń gbà tó yẹ kó o wà nílé ẹ̀kọ́ kó o máa kẹ́kọ̀ọ́ ni ló lọ léèwé ló wá ní àbí ọ̀dọ́ tá a bá kàn rí pé ọmọ tí ò tí ì pé 20 years tó ti ní 200 million naira lákàntẹ̀ tẹ́ ẹ bá ń lọ sí àwọn àgọ́ EFCC lẹ́ máa mọ̀ pé nǹkan tá à ń sọ yóò ti kọjá nǹkan tẹ́ ẹ rò ẹ rí ọmọ èmi EFCC àmú tí ń rí báyìí ló máa rí ó lè má ju bí ọmọ 16 years lọ tẹ́ ẹ bá lísìn pé kálọ́gẹ́ wọ́n ní àkáǹtì ẹ̀ unexplained wealth wọ́n lè ní wọ́n rí close to 200 million naira lákàntì. amòfin ẹ̀já fi bí ojú yìí wò pé ṣé n táwọn ọ̀dọ́ yìí ń wò tí wọ́n fẹ́ kọjú síbẹ̀ kọ̀ọ̀kan kì í ṣe ìhùwàsí àwọn adarí wa náà ẹlòmíì tó jáde iléèwé àwọn ọ̀pọ̀lọpọ̀ òrìṣẹ́ tó bá wá lọ sí ìdí òṣèlú bóyá ọdún kẹsàn-án méjì ó ti ń kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ó ti ń kó sápò sáwọn èèyàn kíkọ́ láǹfààní odidi pòfẹ́sọ̀ gan kò lè ní nǹkan tó ní láàrin oṣù kan tó jó lóṣèlú. ṣẹ́ni tá a bá ń sọ̀rọ̀ àwọn adarí wa ìbéèrè tí máa ń béèrè nípa àwọn tó ń darí wa ìbò ni wọ́n ti wá. àárín wa náà ni. àárín wa náà ni bá a ṣe rí gẹ́lẹ́ olóòtú bá a ṣe rí gẹ́lẹ́ làwọn tó wà lókè yẹn náà ṣe rí 2027 sìn àwọn tó wà ń bẹ̀ a máa sọ̀kalẹ̀ a tún máa yan àwọn èmi àbí ká tún yàn wọ́n padà bá a ṣe láàrin wa láti máa yàn wọ́n láàrin wa ni wọ́n bí wọn sí láàrin wa ni wọ́n dàgbà sí àjọ mọ́mí nàìjíríà àjọ gbatẹ́gùn nàìjíríà àjọ lọ́wájú àjọ bọ̀ náà ni kì í ṣe pé bóyá wọ́n kó wọn wá láti Ghana àbí láti Canada àárín wa bá a ṣe rí gẹ́lẹ́ náà ni àwọn tó wà lókè ṣe rí lódodo ìjọba ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan alákọ̀ọ́kọ́ ni wípé tá a bá rí wípé láyé ìgbà kan báwa ṣe gbọ́ nù tán ẹni bá wà ní grade 2 kó tiẹ̀ ń ṣe grade 2 kó tó jáde làwọn iṣẹ́ ti máa tó lẹ̀ ṣùgbọ́n ìyẹn náà sìn àtúlẹ̀ ní kò síṣẹ́ olóòtú nígbà kan bá wọn ń dáṣà yẹn àwọn ọ̀dọ́ ọ̀sìn sọ fún yín pé ẹni táyé bá ń ṣe ló ń gba sálárì ṣé ẹ máa gbọ́ ọ̀rọ̀ àwọn àṣà bẹ́yẹn pé sálárì ló fi ṣe sálárì ló fẹ́ máa ṣe ẹni tí ayé bá ń ṣe ló ń gba sálárì. tí a sọ náà nígbà tó wà wọn kan ojú kòkòrò tún wọ̀ nìyẹn ibi tí wọ́n ti bẹ̀ẹ́ dolówó. ibi tá à ń sọ ṣẹ́rí ní àwọn nígbà táwa wà ní ilé ẹ̀kọ́ primary school àwọn àkọsórí kan wà tá a máa ń kà tó yẹ pé dìsín wọ́n jẹ́ àmùrè fún wa tá a bá rántí iṣẹ́ ní oògùn múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la gbogbo àwọn àkàsórí yìí mo ni wọ́n wà kò sí mọ́ so àwọn nǹkan yìí náà dẹ̀rẹ́ wọ́n máa ń kọ́yàn pé even bó o bá rí ẹni tẹ́ ẹjọ́ jáde tó kàn dé pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì tó dé pẹ̀lú owó ó gbọ́dọ̀ jẹ́ kó tanná mọ́ ẹ lójú nínú àwọn nǹkan tí àwọn àkọsórí tá a kọ́ kékeré yìí tó bí sí wa lára ni so kí ìjọba dìde kí àwọn òbí èmi ọmọ ẹ̀ akọ́lé fún kò ní bèrè pé mo lo ti rówó lé ọmọ tí ò ṣiṣẹ́ ò fi sílé iṣẹ́ o rántí pé ó ṣe freedom fún o rántí pé ó ṣe graduation ò fi sí school ó kàn lọ láàrin ọdún méjì ó ní mọ́mì mi mo fẹ́ sọ surprise fún yín ó kó nílùú wọ́n gbé débẹ̀ 3 bedroom flat pop everything intact ó tún gbé mọ́tò kan yan driver tì ìyá ò béèrè pé níbo ló ti rówó láyé ìgbà táwa wà tá a bá mú rúlà ní primary school pé rúlà ẹ pé méjì mẹ́ta gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò sí mọ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so la fi ní àwọn òbí yàtọ̀ sí ìjọba àwa tá a jóbi náà
òbí èmi àtúmọ̀ ní ṣebí ẹgbẹ́ ẹ̀ ló ń ṣe báyìí kí ni wọ́n ń wò. a ti rí òbí tó wá pé ẹ̀dìlọ́ ọmọ òun ìfẹ́ máa ṣe yahoo tó máa táwọn ọlọ́pàá bá ti mú òun fẹ́ mú mọ́ orí ètò láwa yìí náà bẹ́ẹ̀ ni tá a búṣùkì tá a wò pé olùwọ́ wa di yahoo lọ́ọ̀yà. òbí tó yẹ kó máa ní má kaṣọ láṣọ wálé o má jẹ nǹkan ní nǹkan ló tún wá ń ṣe agbátẹrù wípé sẹ́ẹ̀ lọ máa jà wọ́n lólè tó bá ti jalè tán a ní lọ́ọ̀yà tá a máa ní. ẹ ṣe gan ni amòfin Moruf Balógun lórí ètò ẹ̀kọ́ ni wọ́n ti sọ wọ́n ní àléébù wà lọ́wọ́ òbí ó wà lára àwùjọ ó sì wà lọ́wọ́ àwọn adarí wa náà torí pé ó dà pé wọn mójútó ètò ẹ̀ka ẹ̀kọ́ mọ́ pàápàá jùlọ àwọn iléèwé tó jẹ́ ti ìjọba àwọn tó lówó lókùtọmọ wọn ń lọ sí iléèwé tó dára ńláńlá ṣùgbọ́n àwọn mẹ̀kúnnù iléèwé dáńdáwì olóko ògbówó náà ni wọ́n ń lọ tó ìlú orílẹ̀-èdè tó yóò bá sì ní lọ síwájú ètò ẹ̀kọ́ ṣe kókó àmọ́ pé àwọn adarí wa náà ń gbọ́ wọn lè bójútó ní báyìí ẹ jẹ́ á sáré wo ètò ìlera wọn ní ìlera lóògùn ọrọ̀ pé orílẹ̀-èdè tí ó bá ní ìlera wọn à lè ní ìdàgbàsókè báwo ni ojú wo lẹ fi wo ètò ìlera lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu. ṣe rí ìlera lóògùn ọrọ̀ tẹ́ ẹ sọ yẹn ó ti pẹ́ tá a ti gbóró ẹ̀ gbẹ̀yìn àwọn ọ̀rọ̀ kan wà àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ tí ó ń gbé orílẹ̀-èdè dúró wà lára ẹ̀ náà lẹ gbé jáde yẹn ìlera lóògùn ọ̀rọ̀ ìpìlẹ̀ ni tí ìjọba bá ọ̀rọ̀ yẹn lò àwọn èèyàn á nífẹ̀ẹ́ ẹ jẹ́ ká wo àwọn dókítà náà eléyìí tí ò tí ì parí tó wà yunifásitì ó ti ń calculate bó ṣe máa kúrò ní Nàìjíríà gbàm tó bá ṣe di dókítà àwọn nurses eléyìí tí ò tiẹ̀ tí eléyìí tó yìí ń kọjá tán ní kọ́ọ̀sì wo ló fẹ́ ṣe tó kọ nursing síbẹ̀ ó ti ń sọ wípé mọ́mì mi tí bá ti graduate bí báyìí mo fẹ́ lọ kò sí ìfẹ́ mọ́ kò sí ìfẹ́ orílẹ̀-èdè tá a bá nínú ìwé a lè má ba jùjù tí a kà nínú ìwé pé àwọn èèyàn ni wọ́n sin orílẹ̀-èdè báyìí ìfẹ́ yìí pọ̀ kò sí ìfẹ́ yẹn mọ́ látara ìrí encouragement bóyá látọ̀dọ̀ ìjọba àbí látọ̀dọ̀ àwa tá a jára ìlú gan náà bẹ́ẹ̀ ni tá a bá wo ètò ìlera tá a bá dé àwọn general hospital ṣé ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹlòmíì tẹ́ ẹ bá ní ìyàwó yìí tó lóyún ìgbọ̀nà general lọ ó máa bẹ̀rẹ̀ sí ní sunkún ni a ní ọkọ ń ro kúrò òun ni bẹ́ẹ̀ ni pé mo lóyún mo fẹ́ bímọ ó ní kí n gbọ̀nà general hospital lọ èmi àjọ mi lójú pé àjẹ́ ò nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni kì í ṣẹ́jú obìnrin tó ń sunkún yẹn ó mọ̀ pé tó ń bá lọ bẹ̀ sídà kó dé bẹ̀ kọ́ ní dókítà ò sí nílé ọ̀ọ́kọ́ ní kò sí bẹ́ẹ̀dì ọ̀ọ́kọ́ ní àwọn nurses wọ́n ń lọ gbá wọn làwo lẹ máa ṣe bẹ́ẹ̀ lẹ́ni tó dẹ̀ wà ní condition yẹn á wò pé ṣé kìí ṣe kú lòun kọjú sí a fi ti ọkọ pé àfi kó o lọ private o ọkọ náà bẹ̀rẹ̀ sí ní sáré kiri a máa wówó kiri ìyẹn wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì mo máa ń sábà ń sọ kinní kan tí n bá ní àǹfààní àti bá ìjọba sọ̀rọ̀ àbí láti wà lórí ètò láti sọ tá a bá tí ì ní òfin amòfin ni mí nǹkan tí mò ń sọ yé mi tá a bá tí ì ní òfin tó máa ní tó o bá ti lè wà ní ìjọba ó di èèwọ̀ fún ẹ láti lọ ìlú òkèèrè fún ètò ìlera tá a bá tí ì ní òfin yẹn kò sí nǹkan tẹ́ ẹ lè sọ ọ̀rọ̀ ìlera Nàìjíríà kò tí ì lè já síbi tá a fẹ́ kó já sí. A ní àwọn òfin tó pọ̀ in fact òfin kan wà tí a ṣe ní 2014 à ń pè ní National Health Act 2014 tẹ́ ẹ bá ka òfin yẹn olóòtú tẹ́ ẹ bá ka òfin yẹn tí ìjọba bá nǹkan tó wà ní òfin yẹn lò àwọn tó wà nílẹ̀ òkun gan máa wá sí Nàìjíríà wá gbà tọ́jú ni. òfin yẹn lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn wọ́n ní ọba Saudi ó ti wá gbà tọ́jú ní teaching hospital. àlà ń sọ fún yín ṣe bó ṣe wà ní Nàìjíríà ní òfin tó rẹwà àwọn òfin wọn tá a bá bẹ̀rẹ̀ sí ní kà eléyìí wà ń bẹ̀ eléyìí wà ń bẹ̀ eléyìí wà ń bẹ̀ ẹ wá wò pé àwọn òfin yìí rẹwà ṣùgbọ́n ǹjẹ́ àwọn òfin ǹjẹ́ ìjọba ń enforce wọn ǹjẹ́ àmú wọn lòbí tí wàhálà wà nìyẹn. so tá a bá ti ní òfin tó bá ní tó o bá ti even ìbàjẹ́ at local government level pé o jẹ́ ordinary secretary to the chairman àbí ọ̀gá àbí anything tó bá ti pé o ti lè wà ní ìjọba ó dèwọ̀ fún ẹ tó o bá sick Nigerian hospital ní káàkiri bẹ́ẹ̀ni tí o bá tí ì sí yẹn
ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Nàìjíríà ẹ má fọkàn sí so ẹ bẹ̀rẹ̀ sí ní máa bá àwọn aṣòfin yín sọ̀rọ̀ àwọn sẹ́ni àṣebí láìpẹ́ yìí ẹnìkan ló kàn jẹun yóò ló lọ propose bíi pé ẹni tí ò bá fẹ́ dìbò ká sọ sẹ́wọ̀n. ìyẹn kàn jẹun yóò ní. wọ́n fi wọ́n fi tẹ́lẹ̀ wọ́n palapalapa. eléyìí tó wúlò náà la ń sọ fún yín ẹ̀yin Nàìjíríà ẹ lọ máa bá àwọn senators yín àwọn House of Rep members yín sọ̀rọ̀ kí wọ́n initiate bill yẹn sẹ́ ẹni bá ti wà ní ìjọba ẹni kí ìjọba ṣe òfin pé ó dèwọ̀ fún láti lọ ìlú òkèèrè fún ìtọ́jú láàrin ọdún méjì tí ò bá sí yàtọ̀ ẹ wá fọwọ́ rẹ wa mú. ṣé ká tó máa lọ ẹ jẹ́ á sáré bójú wo nípa ọ̀rọ̀ ọ̀gbìn tó lọ ní tí ò bá sóúnjẹ ń lù wàhálà ni ẹ jẹ́ á sáré wo ètò ọ̀gbìn níbi ìṣẹ́jú méjì péré. ṣe rí ètò ọ̀gbìn tẹ́ tún sọ yẹn náà ìyẹn náà tún so pọ̀ mọ́ àwọn nǹkan kan tá a gbọ́dọ̀ rí lẹ̀ ààbò náà tún wà ń bẹ̀. ṣe rí tí òfin bá sọ̀rọ̀ nígbà tá a kọ́ máa bẹ̀rẹ̀ ètò yìí a ní òfin ní alákọ̀ọ́kọ́ iṣẹ́ tí ìjọba ní ìmádáàbò bo dúkìá àti ẹ̀mí àkọ́kọ́ iṣẹ́ nìyẹn ẹni ní fáàmù tó fẹ̀ tó ń lọ síbi tó yẹ kó tó ń bá lọ bẹ̀ àwọn tó lọ bẹ̀ lánàá òkú wọn ni wọ́n gbé wá ǹjọ́ máa lọ kò ní lè lọ ààbò tí ààbò bá wà ní àwọn orílẹ̀-èdè kan wọ́n máa ń rìn mọ́jú ni mo níyàn kan ní ọdún tó kọjá sẹ́yìn nígbà tí wọ́n ń play bọ́ọ̀lù kan ní Ukraine ó wá pè mí pé 12 o'clock lóru pé òun fẹ́ lọ from ìlú kan sí ìlú kan bíi káníyàn fẹ́ gbéra láti Ogun State lọ sí bírú Ondo mo wá lóru yìí ó wá rẹ́rìn pé àṣé mo rò pé Nàìjíríà ló ń wà ní mo wá ní má bínú ó ní bẹ̀ yẹn ò bá rìn lágo 12 òru bí ọ̀sán gangan ni ọlọ́pàá máa ṣọ́ ẹ lọ kò sí kámẹ́rà everywhere kò sí nǹkan kan kò sí mímì tó máa mì ẹ́ tó o bá dánrò ẹ̀wò ní Nàìjíríà ọ̀sán gan ti ẹ̀ ń rìn gan òun bójú ẹ̀yìn. wọ́n wá ń gbéyàn nù ilé ẹ̀ so gan. bí o ṣe jẹ́ ni so ètò ọ̀gbìn agriculture gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ó ní ìdí kí ìjọba jókòó pé ń bọ̀ láti ń bọ̀ ń bọ̀ là ń lọ tí ò bá sí ààbò oúnjẹ á máa wọ́n torí àwọn àgbẹ̀ ò ní lè dáko tó àwọn bá ti dáko oúnjẹ á máa wọ́n díẹ̀ tó kù gbogbo wa bá a ṣe pọ̀ tó yìí a máa tì gangan náà mọ́ ni alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn nǹkan tí ọ̀rọ̀ ọ̀nà náà wà ń bẹ̀ àwọn àgbẹ̀ ti pariwo àwọn nǹkan tá a fi ń ṣètò ọ̀gbìn tó máa jẹ́ kí bẹ́ẹ̀ ni bí àwọn katakata ìtúlẹ̀ oríṣiríṣi. a mọ̀ wípé ìjọba máa ń gbìyànjú o ẹbí agbọ̀n kankan wà ń bẹ̀ yẹn at times a máa ń gbọ́ pé ìjọba ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹ́ àgbẹ̀ ẹ máa bọ̀ níbi kan wá forúkọ lẹ̀ tẹ́ ẹ bá máa wo list yẹn tó bá yẹ pé àwọn èèyàn 100 ni àwọn 90 bẹ́ẹ̀ wọn kì í ṣàgbẹ̀ àwọn olóṣèlú ni bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ gan ò tiẹ̀ ní gbọ́ àwọn àgbẹ̀ ò ní gbọ́ ìjọba gbogbo eléyìí náà wọ́ ìjọba ló wà tí ìjọba bá mọ̀ wípé àwọn nǹkan tá a pèsè yìí àwọn àgbẹ̀ la fẹ́ gbé e fún tá a bá dúró lórí ẹ̀ ìjọba máa ní ìjọba ṣé ẹ̀ mọ̀ túmọ̀ gbólóhùn yẹn. ìjọba amúnimọ̀dá. kò sí bó ṣe lágbára tó ìjọba mú ẹ ṣùgbọ́n ká kàn gbowó jáde àbí ká gbé nǹkan jáde ká lọ sùn ká lérò pé ó ti lọ sí ó là ń sọ èkó lọ́bẹ̀ o àwọn àgbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ rí wọn ẹ máa ṣe ìwádìí pé àwọn tá à ń wò yàgbẹ̀ ni wọ́n kì í ṣe ẹni tí ò tiẹ̀ lóko half plot tó lóun àgbẹ̀ tó dẹ̀ lọ gba fertilizer ẹni tó lóko 10 acres tó tún lọ tà ń bì kan ìjọba ẹ ṣe nǹkan yìí délẹ̀ àwọn àgbẹ̀ á rò pé ẹ ṣe nǹkan kan fáwọn ni torí pé wọn ò rí nǹkan kan wọn ò gba nǹkan kan tẹ́ ẹ bá dọ̀ pé lórí TV àwọn àgbẹ̀ kọ́ńtìjọba ń sọ èmi bó ló wọ̀ àwọn nǹkan yẹn ń jáde lóòótọ́ o ṣùgbọ́n wọn ò lọ síbi tí ẹ fẹ́ jẹ́ kí àwọn nǹkan yìí lọ so kẹ́ ẹ wá ṣègbìyànjú pé ká gbé nǹkan jáde pé àwọn àgbẹ̀ la fi orí ẹ̀ sọ ọ̀tọ̀ nìyẹn ká wá rí wípé ó débi bí owó àwọn káńsù ṣe ń pòórá láàrin Àbújá sí state àwọn gómìnà náà làwọn kan ń pòórá gbogbo ẹ̀ náà tí ìjọba bá dúró wámúwám gbogbo àwọn nǹkan tá a ní kò sí iná ló máa wà àwọn nǹkan tá à ń wò pé kò ṣeé ṣe á ṣeé ṣe láàrin kádìjú kàlà á ṣeé ṣe. ẹ ṣe gan ni amòfin tó ní àkókò ó ti kó wa papá mọ́ra ẹ̀yin aráalé gẹ́gẹ́ bí ohun tí amòfin sọ tí gbogbo wa náà sì mọ̀ wọ́n ní tí oúnjẹ bá kúrò nínú ìṣẹ́bùṣe tí oúnjẹ ò bá wá sí ó ń fi hàn pé ìṣẹ́ ọmọ tẹ̀síwájú náà nù wọ́n ti sọ pé ìjọba létò tó dára
fún àwọn ọmọ orílẹ̀-èdè ṣùgbọ́n ọ̀nà láti ṣe àmúlò àwọn ètò yìí òun ló dàbí pé ó máa ń mọ ẹ̀hẹ́ ní gbogbo ìgbà. Àlejò wa amòfin Moruf Balógun, kí n tó máa lọ àwọn iléeṣẹ́ tí ń ṣe onígbọ̀wọ́ ètò yìí àwọn Sureclean wọ́n ní kẹ́ mọ́ bínú pé ẹ̀bùn kékeré ò ẹ̀sán bá wa gbà bẹ́ẹ̀. ẹ̀bùn ńlá lélẹ́yìí iléeṣẹ́ yìí ò ní jóná o. àmín. ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun títí ọjọ́ mẹ́jọ tí a tún máa mú kókó ọ̀rọ̀ mìíràn wá lórí ètò Ẹgbẹ́yẹ̀wò, èmi atọ́kùn Agboola Elúfowójù ló ń kí yín pé ire o. ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò, ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò, ìdí ọ̀rọ̀ nìyẹn sẹ́ Ẹgbẹ́yẹ̀wò.